ìtòlè ṣe wá o lágbára mẹ́ta ọ̀kan. àlàáfíà o. àlàáfíà o. àlàáfíà. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìjọ yìí. ìjẹ́rìí sí agbára ọlọ́run nínú ìrìnàjò ayé mi àti ẹbí mi ni pé ní àkọ́kọ́ 2 weeks ago mo travel lọ sí ìlú kan pé bẹ́ẹ̀ ní kejì ilé ní sáìdì pé tù jẹ ṣàṣà náà pé bẹ́ẹ̀ a lọ plane bẹ́ẹ̀ ni. So ká tó kúrò lẹ́kọ̀ọ́ ń bí láti ń rà wọ́n sáyìn kékeré kan mo ní kò ní sí wàhálà pé a máa débẹ̀ a padà láyọ̀ àtàlàáfíà a bá gbéra a ti kọjá Ìbàdàn síwájú ọwọ́ mọ́tò yẹn ṣáà ń gbọ̀n so mo wá sọ fún ẹni tó drive mo ní yé kì í ṣe pé bóyá bond joint mọ́tò ti fẹ́ bàjẹ́ àbí ọ̀kan ló wá ní pé kì í ṣòun pé táyà ẹ̀yìn yẹn pé kankan ti kán níbẹ̀ pé mẹkáníkì ẹni pé kò ń manage ẹ̀ lọ pé ó máa gbé wa lọ á gbé wa bọ̀ so àti débi tá a ti máa yà sọ́nà Àkúrẹ́ n bá ní kó park mo ní ọkàn mi doubt kì í ní sẹ̀ gbàtà máa fi wo táyà tí iwájú àyè ti ẹ̀yìn ó ti fẹ́ẹ̀ tú tán kí táyà kọ́ yọ kúrò ní làbá n bá ní kó jẹ́ ká túndé abá tún gbéra nígbà tá a dé junction Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ọgàn àṣẹ mistake àyàsọ́wọ́ ọ̀tún n bá pẹ́ tá a fẹ́ lọ play fún mi ní àti wáyé báyìí o ó ní rọ pé ọwọ́ òsì la máa gbà àwa tàn padà adé junction yẹn kakọ̀ cross trailer àwọn tipa trailer tó máa ń gbọdọ̀ máa ń kó granite gọkàn yẹn bó ṣe ń bọ̀ báyìí kò tiẹ̀ dúró rárá ó kàn yíwọ́ wọlé lẹ́ẹ̀kan náà ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àparẹ́ síbẹ̀ ńjọ́ yẹn torí mo wò pé àti débi tá à ń lọ tán nǹkan bẹ́ẹ̀ wá fẹ́ ṣẹlẹ̀ kò bá gún rí wa lọ ó parí náà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Babátúndé ìdíjà pé kò pa lẹ́yìn wa ẹlẹ́ẹ̀kejì ní pé nínú ẹbí mi ọmọ tọ́lọ́run fún mi ó ṣùgbẹ́gun díẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ara gbígbóná mo wò pé bóyá minus of bóyá ẹyin ló ń ṣe mo gbọ́ wá mo gbìyànjú mo ṣáà wọ́n ní wọ́n máa ṣe àgbo kan àgbo eyín kìíní kọ̀ọ̀kan mo níwẹ̀ kan ṣe fún bí yẹn ṣe ń kúrò èmi ń wọlé bí yẹn ṣe ń kúrò èmi ń wọlé ìgbà tó sùn mi ń bá pe dáàdì wa mo ní dáàdì ẹ wo ó ti sún èmi báyìí o èmi ò mọ tẹ́mi fẹ́ ṣe mọ́ o torí mo tiẹ̀ ti ń mọ́kàn pé èmi tó bá padà lọ náà ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ń rí i pé Ọlọ́run ń jẹ́wọ́ agbára inú ayé mi nítorí wáyà mi lẹ́nu jù ní pé gbogbo bí ọmọ yẹn ṣe nítorí ṣe yẹn tó tábà wà nílé ó lè jí lóru a kò máa sáré kiri máa bí kí ló ṣe ọmọdé kí ló ṣe a máa tó bá jí ó kò lè jí bí kò mọ jí kó máa ṣe bákan kó máa gẹ máa gbà kí ló ṣe ọmọdé tó ń ṣe báyìí ń bá gbé jáde wa ní pé kí n máa gbé bọ́ sísìsì to my surprise mo gbé débi ṣe lọmọdé ṣe ara ẹ̀ ṣe ló wá yá yàtọ̀ bẹ́ẹ̀ pé kò sí ọ̀kan tó ṣe rárá máa pé irú fíìmù lọmọ ẹ̀fẹ́ máa láti pẹ̀lú mi bàbá bá gbé ọmọ náà dà wọ́n bá tẹ̀lé sọ́ni kọ́ lọ fún nìkan bàbá ẹ̀ mo yẹ tún gbé lọ n bá gbé délé ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe nọ́ọ̀mà bó ṣe yẹ kó ṣe ìgbà tó tún máa yájọ Friday tá a wá sí ìrẹsà bí ajá ti ṣe ìrẹsà mi ti sùn síbí màmá ẹ̀ ṣáà ń flash mi báwo kí ló ń ṣe obìnrin yìí ìgbà tó máa test mi ló ní ọmọ mi ní pé gbogbo ara ẹ̀ ti tutù pé in fact pé kò tiẹ̀ gbàsá lọ báyẹn sà mo ní bàbá báyìí náà tún pè mí o wọ́n ṣáà tún ní pé kí ní kó ṣe nǹkan báyìí pé kì í báyìí bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Babátúndé ìdíjà pé Ọlọ́run ò padà lẹ́yìn mi kò fi ọmọ tó fún mi kò fi kan gbà kan lọ́wọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Babátúndé pé ó ń bẹ pẹ̀lú mi gbogbo. ọ̀ṣẹ́ Olúwa ò ní fi ẹ́ sílẹ̀. àmín Jésù. ò ní dààmú. àmín. ò ní mọ ìkorò. àmín. ibi ò ní bẹ́ẹ̀. àmín. a máa ṣàṣeyọrí. àmín. ò ní fojú sunkún ọmọ o. àmín. Jésù Olúwa wa. àmín. àmín. àmín lórúkọ Jésù. hallelujah mẹ́ta.